Amẹ́ríkà ṣẹ̀ṣẹ̀ gbìyànjú kan nísìn tó ń ya gbogbo ayé lẹ́nu fúngbà àkọ́kọ́ wọ́n rán kámẹ́rà kó lọ wo inú oòrùn kí ni ń bẹ nínú oòrùn àìmọ̀ oòrùn lè kú níjọ́ kan tóòrùn bá kú báwọn pílánẹ̀tì kan sì kú ó mì pé gbogbo ayé yìí náà ó kú nìyẹn bó la ṣe fẹ́ survive wọ́n wá rán kámẹ́rà ibi tẹ́nìkan ò lè dé rí tí ò sí pílánẹ̀tì kan tó súnmọ́ oòrùn tó bẹ́ẹ̀ kámẹ́rà yẹn ti dé bẹ́ẹ̀ sìn wọ́n celebrate ẹ̀ lọ́wọ́ bó tiẹ̀ jẹ́ pé wọn ò rí nǹkan kan ju pé iná náà ná sàn rí pẹ̀lú heat burúkú kámẹ́rà ti rán lọ kò sírú iná tó lè wọ̀ kò lè tó o bá dé Saudi Arabia lọ́jọ́ New Year wàá rí àwọn ọmọ Saudi Arabia tí ń ju bánga kí ló dé tẹ́ ẹ fẹ́ pa ẹ ṣe pé káwọn eléyìí wọn kọ́kọ́ kú káwọ́ tó kú ẹ̀wọ̀n tí a dánwò ní Abu Dhabi lálẹ́ on the 31 mọ́júmọ́ 1 àwọn tí wọ́n ní Christmas tí wọ́n ní New Year gan òṣèlú ẹ̀ rí wọ́n tan iná Christmas tó tó odidi Cocoa House tí ń bẹ nìbàdàn iná yẹn wá tàn for 50 minutes ìgbà tá aago kan kù ìṣẹ́jú mẹ́wàá wọ́n ní mẹ́ta ni wọ́n so lọ́jà tó bá fẹ́ so lọ́jà ọ̀nà mẹ́ta ní ń gbà so tó bá dé sọ ẹlẹ́ran so níbẹ̀ wọ́n á rò pé ẹran kan tó ti bàjẹ́ ni tó bá dé sọ onírú so níbẹ̀ wọ́n á lérò yìí pé irú náà rùn ni àmọ́ sọ aláṣọ ìṣó aláṣọ náà sábà tó sọ́wọ́ ọ̀tá lọ́jà tí wọ́n bá jẹ gbogbo ẹ̀pọ̀ tó bá dé sọ aláta tètè pàdé mọ́ torí kò sí tí ń rùn ní sọ aláta àní sọ aláṣọ kò sí tí ń rùn ní sọ aláṣọ bá a ṣe ń bá lọ yìí kọ́lá máa bá lọ bọ́ńkàlùkù bá lóun bú ẹ̀sìn ẹlẹ́sìn ìgbà wo ní tá ń bẹ lọ́hùn pé kọ́ máa ṣẹlẹ̀ ò ní ṣẹlẹ̀. kí gbogbo ẹ̀yin olóòfẹ́ àpàdà sórí ìkànnì Yorùbá Space TV níbi tá a ti máa ń mọ àwọn ètò àti ìròyìn wá fún yín lónà ọ̀dọ̀ kan gbogbo tó ń ṣẹlẹ̀ káàkiri Nàìjíríà pàápàá nílẹ̀ Yorùbá ti wá ẹ wo tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rè lórí ìkànnì yìí ẹ bá wa subscribe ẹ sì má gbàgbé láti tẹ bọ́tìn kékeré tó dàbí aago yẹn tí yóò máa ta yín ní lóko nínú ìgbà tá a bá ti mú fídíò tuntun wá síta ẹ wo èyí tá a tún fún wa fún yín lónìí àrà ọ̀tọ̀ ni ó yá ẹ wá lọ bó ṣe ń lọ ẹnì tó níbẹ̀. ọmọ ìyá mi ìgbádùn ayé gan fúngbà díẹ̀ ni má pẹ́ jù lórí ìgbádùn ayé kí bànújẹ́ ọmọ káyàn má bẹ. mo lè gbádùn láyé ìṣẹ́jú díẹ̀ ni yìí gbádùn ayé tó bá ti pẹ́ jù á dàdánwò fẹ́ni tó lóun gbádùn yẹn nínú gbádùn ayé tó pàtàkì jù sọ́mọ Ádámọ̀ òun ni ìbálòpọ̀ ọkọ àtìyàwó eléyìí tó ga jù wàá ṣe á máyà náà ló máa rí òfin ha má bá lò fi má bá lè mú síta tọ́ọ̀bù eléyìí ọ̀kan nínú gbádùn ayé tó ga jù ó ní ìbálòpọ̀ ọkọ àtìyàwó ìyẹn gan bó ṣe dùn tó yẹn tó bá ti ń kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ìbálòpọ̀ gòkè sọ̀kalẹ̀ fáká fìkì ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ó ń dógún ìṣẹ́jú tó bá ti ń dọ́gbọ̀n ìṣẹ́jú ó ti ń dàdánwò bọ̀ tó bá ti ń di 45 minutes ó ń di fìtínà bọ̀ tó bá di wákàtí kan ó do lórí àdánwò fún àwọn méjèèjì ẹnìkan kàdánwò kó ń bẹ́ẹ̀ nú àwọn méjèèjì ìnirọ̀ àìtú kó fa. òkú falìmọ́ ìyẹ́fùsùdù ìsàtọ̀ bá wáyé lámúyẹ̀jèrè lámúyẹ̀tìbẹ̀ ìsàtọ̀ bá wáyé ìgbádùn ayé ó níwọ̀n bá àwọn ọ̀dọ́ ayé òde òní ní tí wọ́n ń wá kiri ní ká fi súnmọ́bìnrin kó lo wákàtí mẹ́rin kó lo wákàtí mẹ́wàá ẹ̀mí ògùn mọ́ wọ́n ń wá bítà dúrọ́ọ̀gì bítà kínní kan gbogbo bítà majority rẹ̀ làdánwò bẹ́ẹ̀ o. àbálọ àbábọ̀ kíndìnrín ò ní pẹ́ bàjẹ́ àbálọ àbábọ̀ ẹ̀mí ò ní gùn sàlàsùn húnà muhulikatu li anami wadayatun sọyí ìdásíkọ́mi. àfààní nǹkan mẹ́ta kan bẹ má pẹ́ jù lórí ẹ̀. sàlàsùn húnà muhulikatu li anami. àdánwò ní mẹ́tẹ̀ẹ̀ta má ṣe pẹ́ lórí ẹ̀ rárá. wadayatun sọyí ìdásíkọ́mi. mẹ́tẹ̀ẹ̀ta a máa sọ ẹni ó lálàáfíà dẹni tí ò lálàáfíà mọ́ a máa sọ ẹni tó lálàáfíà dẹni tó gba bẹ́ẹ̀dì lọ́sípítù àkọ́kọ́ níbẹ̀. dàwámù wàdàmàtì wàdàwàmùwàtì. wàhídì kàlù tó àmì alátọ̀ àmì. wàhídì kàlù tó àmì alátọ̀ àmì.
ní má pẹ́ lórí nǹkan mẹ́ta tó bá fẹ́ kan àdánwò ayé àkọ́kọ́ tó gbọ́dọ̀ pẹ́ lórí ẹ̀ dàwámù mùdámàtì wádàwámù tó jẹ́ pé gbogbo mímu tó bá ti pọ̀ jù orélé tinugo ó gbé jẹ ogritọ̀hún tinugo ó gbé mu tinu kọ́ọ̀bù tèrè ní lọ ẹ̀mí rẹ̀ ò ní pẹ́ tán wádàwámù wá tẹ̀yìn kó bọ́ á dúró lórí ìbálòpọ̀ eléyìí ó di sọ̀kì tọ̀hún ó di sọ̀kì ẹ̀mí rẹ̀ ò ní gùn ó mọ̀ pé tí ń jẹ́ kẹ́dà ó jẹ́ ènìyàn sẹ́ẹ̀lì tí ń kírètì blood lára wa la fi ń jẹ́ ènìyàn bọ́ ọba ti ń súnmọ́ obìnrin tó ní sẹ́ẹ̀lì ò ní lè mọ̀ produce tó bọ́ ọba ti ń ṣàṣejù ẹ̀mí rẹ̀ ò ní gùn lórí ìbálòpọ̀ ìgbádùn lọ́ba débẹ̀ àmọ́ ti pẹ́ jù mbẹ́ a máa pa àyàn kì í jẹ́ kẹ́mi ogun a máa sọ yàn gan da láàbọ̀ ara ẹlẹ́ẹ̀kẹta wájà wáyé ká ló. tọ́mù àlà tọ́mì wàhídì ká ló tọ́mì àlà tọ́mì. tó ń jẹ bá ti pọ̀ jù nínú ayé ẹ̀dá ẹ̀mí rẹ̀ ò lè gùn. oúnjẹ gan máa ń pa ni bí ò bá sọ oúnjẹ ẹ̀dá ò ní gbádùn àmọ́ bó oúnjẹ bá pọ̀ jù ẹ̀mí ò ní pẹ́ tán. ọmọ ìyá mi wọ́n máa ń kọrin kan nílẹ̀ Yorùbá wọ́n á ní àṣejù bàbá àṣetẹ́ àbí Saheed Òṣùpá ló kọ́ ni àṣejù bàbá àṣetẹ́ wòléwòlé òdi aláṣejù àṣejù bàbá àṣetẹ́. ẹ̀yin olórí ẹlẹ́sìn nílẹ̀ Yorùbá pàápàá jùlọ ẹ̀yin tẹ́lẹ̀ ń gbèjà ẹ̀sìn ẹ má mà jẹ́ ká ṣejù wọ̀ ẹ gbèjà díẹ̀ ẹ sì kúrò ńbẹ̀ kó tó dàdán wò mọ́ yín lọ́wọ́. àwọn kan gbèjà ẹ̀sìn lánàá nínú mùsùlùmí nínú traditionalist nínú Christian ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ni mò ń bá sọ̀rọ̀. àwọn kan gbèjà ẹ̀sìn lánàá wọ́n làwọn ń gbèjà ẹ̀sìn gbogbo wa yìí náà la rò pé ń gbèjà ẹ̀sìn ni àmọ́ nítorí pé ńgbà tí wọ́n bẹ̀rẹ̀ owó bẹ̀rẹ̀ sí ní wọlé respect bẹ̀rẹ̀ sí ní wọlé wọ́n dé èèyàn pàtàkì lórí tí wọ́n gbé dání àbálọ àbábọ̀ wọ́n pẹ́ lórí ẹ̀ ìbàjẹ́ ń wọlé tọ̀ wọ́n láti lè maintain balance oríṣiríṣi ìbàjẹ́ ní wọlé táwọn náà ń gbé wọ̀ ó di ń jẹ́ ń tọwọ́ bọ̀jọ́ ọmọlúwàbí àwọn èèyàn àwọn tí wọ́n ṣàbúrú nú ẹ̀sìn náà làwọn fẹ́ bá wí ẹ̀sìn gangan ni wọ́n ń tọwọ́ bọ̀ lójú àbálọ àbábọ̀ wọ́n rí nǹkan kójọ gbogbo tí wọ́n àkójọ lẹ́ni kí ni wọ́n fi ṣe fásibá alámọ́lú wàlájà ń yorù táyà wọ́n dẹni tí ò padà sówó yẹn gan mọ́ kò sówó má kò tó wá sí yìí téèyàn fowó rà kódà bí wọ́n lówó lọ́wọ́ gan wàlá asana tó ń tẹ́lẹ̀ kí n fi kìtàbí wọn àtún wá níṣẹ́ eré tó ṣẹ́kù ẹ̀yin ẹlẹ́sìn Christianity tẹ́ ń gbèjà ẹ̀sìn ẹ fi pẹ̀lẹ́ ṣe tírípù kan ètò lè ẹ̀yin ẹlẹ́sìn traditionalist tẹ́ ń gbèjà ẹ̀sìn ẹ ṣe fẹ́rẹ́ ẹ kú ńbẹ̀ tírípù kan ètò lè ẹ̀yin mùsùlùmí tẹ́ ń gbèjà ẹ̀sìn ẹ ṣe fẹ́rẹ́ ẹ kú ńbẹ̀ tírípù kan ètò lè tówó bá ti ń wọlé tí respect ń wọlé táyé ń pè yín ní pàtàkì tẹ́ẹ̀fì lọ torí bọ́ tí ò yẹ kẹ́ ẹ torí bọ̀ ẹ̀ ní mọ̀. ẹjẹ́ àjọ gbáyé lálàáfíà ẹjẹ́ àjọ bẹ̀ lálàáfíà ni kò sẹ́ni tí wọ́n á bú bàbá ẹ̀ tí ò ní fèsì. Ọlọ́run kan ti sọ fún wa nínú Al-Qur'an pé tẹ́ ẹ bá bú Ọlọ́run wọn ò bú Ọlọ́run tiyín náà àmọ́ tẹ́yìn bá ti wá fèsì mọ́ níbà kó tètè withdraw kábùkù ọmọ kà mọ́ bẹ́ẹ̀. Yorùbá ní mẹ́ta ni wọ́n sọ lọ́jà tó o bá fẹ́ sọ lọ́jà ọ̀nà mẹ́ta ní ń gbà so tó o bá dé sọ ẹlẹ́ran so níbẹ̀ wọ́n á rò pé ẹran kan tó ti bàjẹ́ ni tó o bá dé sọ onírú so níbẹ̀ wọ́n á lérò yìí pé irú náà rùn ni àmọ́ sọ aláṣọ ìṣó aláṣọ náà sábà tó sọ́wọ́ ọ̀tá lọ́jà tí wọ́n bá jẹ gbogbo ẹ̀ pọ̀ tó o bá dé sọ aláta tètè pàdé mọ́ torí kò sí ti rùn ní sọ aláta àní sọ aláṣọ kò sí ti rùn ní sọ aláṣọ bá a ṣe ń bá lọ yìí kọ́lá máa bá lọ bọ́ńkàlùkù bá lóun bú ẹ̀sìn ẹlẹ́sìn ìgbà wo ní tá ń bẹ lọ́hùn pé kọ́ máa ṣẹlẹ̀ ò ní ṣẹlẹ̀ aláàfọ́gun aláàfọ́tẹ̀ gbogbo yín lẹ̀ ń dáná mọ̀ nísìn àsìkò àwọn kan ni wọ́n dá sílẹ̀ táwọn náà pariwo àsìkò yẹn ti ń lọ bọ́ńkàlùkù bá ń gbèjà ẹ̀sìn kó fọgbọ́n ṣe é àwọn tẹ̀ ń bú yí pé àwọn ni wọ́n dá kínní yìí lẹ̀ ẹlòmíì gan ti fẹ́ ṣe ju tiwọn lọ ẹjẹ́ àjọ wà lálàáfíà spirit tẹ́ fi bẹ̀rẹ̀ kí ni mo torí ẹ̀ jáde mo fẹ́ gbèjà ẹ̀sìn mi ó ti gbèjà ẹ̀sìn ẹ̀ tètè withdraw kó tó dàbùkù kó tó di ti gbogbo àwọn ẹlẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta ọmọ wa wọ́rọ̀ àwọn lọ kóòtù lẹ́yìn kóòtù tí ó tún wá dògùn
ẹjẹlẹ Yorùbá onísinmi ẹlẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta tágbára bá ń bẹ lọ́wọ́ ẹ̀yin àfáà mùsùlùmí tẹ́ ń fò òkè tẹ́ ń fò lẹ̀ tẹ́ ń da yéru tágbára bá ń bẹ lọ́dọ̀ ẹ̀yin pásítọ̀ tẹ́ ń fò òkè tẹ́ ń fò sílẹ̀ tágbára bá ń bẹ lọ́wọ́ ẹ̀yin traditionalist ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ kágbára yẹn pọ̀ gbọ́ ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀tẹ̀ bá aṣẹ́rùnpléènì ẹyọ kan káti ẹ̀ mọ̀ pé lẹ̀ Yorùbá aṣẹ́rùnpléènì ẹ ṣe fóònù ẹyọ kan fún wa ká mọ̀ pé lẹ̀ Yorùbá ló ṣe fóònù ọ̀dà ẹ ṣe data bẹ́ẹ̀ bá wà lè ṣe data ọ̀dà ẹ ṣe rechargeable kí ni ẹ ti ń pè báńkì kí ni ẹ ti ń pè bank recharge bank power bank ó káre ẹ ṣe power bank fún wa káti ẹ̀ mọ̀ pé ẹ ṣe kan bẹ́ẹ̀ bá lè ṣe power bank ẹ lọ ṣe charging port lásán tí fóònù ó fi máa charge á mọ̀ pé àwọn tí wọn láwọn láyà nínú mùsùlùmí nínú ẹlẹ́sìn christianity nínú traditionalist tí wọn bára wọn jà abálọ àbábọ̀ ọjà wọn ṣe ń tó wúlò fún wa o àmì ṣe ń tó wúlò fún wa ẹ̀ ń dà àwùjọ o ẹ jẹ́ ká fèsì progress ilẹ̀ Yorùbá gbogbo ẹni tí ń pariwo wípé dandan gbọ̀n bẹ́ẹ̀ bá ṣe tàwọn ẹni àwọn bá àwọn lù wọ́n mọ́lẹ̀ wàláhì tọwọ́ bá pẹ́ wọ́n béèrè orúkọ rẹ lọ́rẹ́ wọ́n béèrè àlàáfíà lọ́rẹ́ ó ní báàbù láàfíà tọwọ́ ìjọba bá tẹ̀ ọ́ wàláhì wọ́n lù ọ́ bí aṣọ òfin wọ́n béèrè pé àkóyí láàfíà ó ní wàláhì báàbù láàfíà fúnra rẹ ló fẹnu ara rẹ sọ jáde nítorí pé kíni ẹ má dà yẹrù ìnirọ̀ àìtó òkú falima yafusidu isato bawaye lamuyejiri lamuyetibi isato bawaye lamuyejiri lamuyetibi. àsìkò táwọn orílẹ̀-èdè tí wọ́n jẹ́ ìlú Lárúbáwá àti ìlú òyìnbó tí wọ́n ń plan àgbéga ẹ̀wọ̀n tẹ́yìn ń dálẹ̀ Amẹ́ríkà ṣẹ̀ṣẹ̀ gbìyànjú kan nísìn tó ń ya gbogbo ayé lẹ́nu fúngbà àkọ́kọ́ wọ́n rán kámẹ́rà kó lọ wo inú oòrùn kí ni ń bẹ nínú oòrùn àìmọ̀ oòrùn lè kú níjọ́ kan tóòrùn bá kú báwọn pílánẹ̀tì kan sì kú ó mì pé gbogbo ayé yìí náà ó kú nìyẹn bó la ṣe fẹ́ survive wọ́n wá rán kámẹ́rà ibi tẹ́nìkan ò lè dé rí tí ò sí pílánẹ̀tì kan tó súnmọ́ oòrùn tó bẹ́ẹ̀ kámẹ́rà yẹn ti dé bẹ́ẹ̀ sìn wọ́n celebrate ẹ̀ lọ́wọ́ bó tiẹ̀ jẹ́ pé wọn ò rí nǹkan kan ju pé iná náà ná sàn rí pẹ̀lú heat burúkú kámẹ́rà ti rán lọ kò sírú iná tó lè wọ̀ kò lè yọ kò lè bàjẹ́ àwọn kan ní àfọpọlọ ṣẹlẹ̀ nítorí kálíbà wà lálàáfíà àwọn kan náà ṣe air condition wọn à ṣe nítorí ẹ̀sìn wọn à fọkọ ẹ̀sìn ṣe wọn à fọkọ Ọlọ́run ṣe nítorí pé káà náà ó lè lórúkọ ni wọ́n fi ṣe majority ogun tá ń lò àwọn kan ni wọ́n ṣe wọn à forúkọ mùsùlùmí ṣe wọn à forúkọ christianity ṣe wọn à forúkọ traditionalist ṣe ẹ̀yin nílẹ̀ Yorùbá ẹ ní nǹkan kan tẹ́ wúlò fún wa ju pé ẹ kàn dá wàhálà sílẹ̀ ẹ lọ wọlé Haúsá ṣé wọ́n sọ fún yín pé kò sí traditionalist kò sí oníṣẹ̀ṣe nílẹ̀ Haúsá ni wọ́n ń gbégún nílẹ̀ Haúsá náà ta ló sọ yí pé wọn kì í gbégún nílẹ̀ Haúsá eégún bẹ́ẹ̀ kọ̀pọ̀ ni àwọn Christian ń bẹ nílẹ̀ Haúsá ìgbà wo lẹgbọ́tán tó ń bára wọn jà mọ́ ìjà tó ń jà ní Kaduna láyé ẹjọ́ lẹ́yìn tí àwọn ti dànù pé àwa ti lajú kọjá eléyìí lẹ́yìn wá fẹ́ sún Yorùbá tó lajú ju gbogbo ìran yòókù lọ lẹ́fẹ́ sún wa padà sí level yẹn. ìjà Ṣàngó Kàtàfò ayé ìjọsí ní Kaduna tí wọ́n para wọn lọ bí rẹ́rẹ́ lẹ́yìn náà ń fa bọ̀ yìí bẹ́ẹ̀ bá wúlò fara ayé ẹ mọ̀ tó bọ̀rùn jẹ́ fún wa ẹjẹ́ àjọ gbé lálàáfíà ìnirọ̀ àìtú òkú falima yafusudu isato bawaye lamuyejiri lamuyetibi isato bawaye lamuyejiri lamuyetibi. ọ̀kan nínú ilẹ̀ Lárúbáwá UAE United Arab Emirates Abu Dhabi ní kápítà wọn ọ̀kan nínú Abu Dhabi ní kápítà wọn ọ̀kan nínú state tó wà London wọn ní Dubai wà ẹ lọ wọn tí ẹ dánwò lọ́jọ́ Christmas tẹ́yìn fẹ́ torí ẹ̀ para yín tó bá dé Saudi Arabia lọ́jọ́ New Year wàá rí àwọn ọmọ Saudi Arabia tí ń ju bánga kí ló dé tẹ́ ẹ fẹ́ pa ẹ ṣe pé káwọn eléyìí wọn kọ́kọ́ kú káwọ́ tó kú ẹ wọn tí ẹ dánwò ní Abu Dhabi lálẹ́ on the 31 mọ́júmọ́ 1 àwọn tí wọ́n ní Christmas tí wọ́n ní New Year gan òṣèlú ẹ̀ rí wọ́n tan iná Christmas tó tó odidi Cocoa House tí ń bẹ nìbàdàn iná yẹn wá tàn for 50 minutes ìgbà tá aago kan kù ìṣẹ́jú mẹ́wàá ńlọ tó dákẹ́
láti aago 12 alẹ́ lù tán pariwo happy new year iná yẹn búyọ ní gbogbo ìlú Abu Dhabi ni ó wá ń ṣe pẹ̀rẹ̀ títí ó lò bẹ́ẹ̀ khalifa tó jẹ́ olórí wọn nílùú yẹn ò náà jókòó bẹ́ẹ̀ iná wo làwọn eléyìí wọn wọ̀ kí ló dé táwọn ó tó jẹ́ pé àwa láwa wọ̀ náà kí ló dé táwọn eléyìí ò ní kọ́kọ́ wọ̀ náà kó tó kàn wá ìnirọ̀ àìtúwùkú falẹ̀. falima yakusulu ìtọ́ àtọ́ba wáyé lámúyẹ̀jìrì lámúyẹ̀tìbí ìsá àtọ́ba wáyé lámúyẹ̀jìrì lámúyẹ̀tìbí. ẹ jẹ́ fẹ́ràn ara wa nílẹ̀ Yorùbá tá a bá fẹ́ progress ọ̀pọ̀ wá sí pọ̀ tá a ti kójọ fún Ramadan tó bá jẹ́ pé kẹ́ ẹ má dalẹ̀ Yorùbá rú ńlá bá fira wa sílẹ̀ fún títí dìgbà Ramadan kò sí tó burú bẹ́ẹ̀ torí ẹ̀ sọ pé ẹ̀yẹ̀gì iná lẹ́sẹ̀ ìlọsíwájú ilẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ ariwo làwọn náà ń gbé pàdé yín tọ́ra àmọ́ pẹ́yìn náà ò ní nǹkan kan járiwo orí íńtánẹ́ẹ̀tì lọ àmọ́ wà ń wà kẹ́ẹ̀fù adẹ̀ ń sọ́ra tọ́ra àmọ́ pálá burú pọ̀ nínú àwọn èèyàn yìí o lè kì í ṣàdédé bínú ọlọ́pàá tó bá dínà o lè pé kọ́ mọ́ jalè lọ́lọ́pàá ló lè wá ọ̀nà kókú gbogbo ẹ̀ lámọ̀ adẹ̀ ń bí Ọlọ́run kó máa sọ wa ẹ dákun ẹja nífẹ̀ẹ́ ara wa ìwọ̀nba ni ẹja fa wàhálà mọ́ bẹ́ẹ̀ bá ti ṣe díẹ̀ ẹ fi ilẹ̀ ẹni ọba ti rówó torí gbajúmọ̀ díẹ̀ táyé ti mọ́ ọjà tètè kú òkó tó dẹ̀wọ̀n ẹ̀wọ̀n ò ní respect fẹ́nìkan Nàìjíríà o tètè kúrò ńbẹ̀ kó tó dàdánwò mùsùlùmí inú wọn ẹlẹ́sìn Christianity inú wọn traditionalist inú wọn ẹ tètè pátì ká máa tọwọ́ bọ ẹ̀sìn ẹlẹ́sìn ẹ ti gbèjà ẹ̀sìn yín ayé ti rí pé gbèjà Yorùbá ní tí wọn bá pẹ́ lórí míkímí yóò padà ẹ̀sìn kẹsìn ó padà bá yẹn bẹ̀ ẹ̀sìn kẹsìn tí ń bọ̀ tí ó padà bá yín bẹ̀ ẹni tó bá ń retí pé ìjọba Nàìjíríà ó dá sọ́rọ̀ àwọn ẹlẹ́sìn tán búra wọn yìí mo ti sọ lọ́sẹ̀ tó lọ ó ń tọ̀ ń ṣe tíátà lọ́wọ́ ni o torí ìjọba mọ̀ yìí pé irinṣẹ́ táwọn ó lò lásìkò òdìbò táwọn ó fi dá gbogbo ẹ̀rú ó ń lọ́rọ̀ ẹ̀sìn tẹ́ dálẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn yìí nìjọ làwọn tí wọ́n fẹ́ dìbò ọkọ̀ ni wọ́n gọ sí lábẹ́ ló ń kálukọ́ ọmọ pèrè lẹ́ni Ọlọ́run yóò mọ̀ pèrè ẹ̀ mẹ́sìn tó bá mọ̀ pé popular níbi tó ti fẹ́ dìbò ìyẹn ò ní jẹ́ wọ́n bá yín dá sí tí wọ́n bá yín dá sí lẹ́nì àwọn bá yín dá sí Ọlọ́run tó ní wá gan àìmọye èèyàn tí ń pariwo lórí íńtánẹ́ẹ̀tì tẹ́ bá rí èèyàn tó bá múra kankan afọ́jú tó fẹsẹ̀ lélẹ̀ ni tó ní tí mo bá ju òkúta lù ẹ́ ẹsẹ̀ rẹ̀ ń bẹ lórí òkúta kan ni bẹ́ẹ̀ bá rí yẹn tó bá múra kankan ẹ wádìí dáadáa ó ní alágbára kan tí ń gbó láyà pé nìṣó-wájú kò sí tí ó ṣẹlẹ̀ nìṣó-wájú lọ́ọ́ dàrú olóṣèlú ò fẹ́ lò wọ́n for nuisance value ẹ̀yin ó rò pé olóṣèlú fẹ́ bá yín ṣẹ̀sìn ni nuisance value ni wọ́n fẹ́ lò yín fún ẹ̀yin lẹ́wàá àròjọ rẹ̀ wájú Ọlọ́run ṣàgáltà náà fún sákàfí mọ́ lásìtà tó dirí kù. takunu lillahi madha inna talqahu takunu lillahi madha inna talqahu. kódà tó bá jẹ́ ẹlẹ́ṣẹ̀. ṣàgẹ́lì tẹ̀nà fún sákàfí mọ́ lásìtà tó dirí kù takunu lillahi madha inna talqahu. takunu lillahi madha inna talqahu. kódà tó bá jẹ́ ẹlẹ́ṣẹ̀ mọ̀ pé lórí ẹ̀ṣẹ̀ ọba tó dá wa mọ̀ pé nìyẹn ò lè ṣe kó mọ́ ṣẹ̀ àmọ́ tó bá pẹ́ lórí mímí èsì kèsì ọba òun bẹ̀ Ọlọ́run sọ fún wa nínú Al-Qur'an falama fasola Talutu bil junudin. falama fasola Talutu bil junudin. àwọn èèyàn kan ní ó fẹ́ lọ jagun sójú ọ̀nà tọ́lọ́run àwọn ọmọ Israel. Qala inna Allaha mubtalikum Ànábì wọn aṣíwájú wọn tá a sìn fún wọn ó wá sọ fún wọn ó ní Ọlọ́run mi lóhun ó dán yín wò pẹ̀lú òǹgbẹ yóò fi odò kan tá a kàn lójú ọ̀nà dán yín wò ẹ wà kíẹ́fù. faman shariba minhu falaysa minni. ẹnikẹ́ni tó bá mu nínú odò tí ń bẹ lójú ọ̀nà yẹn ó ń tọ̀ ń kì í sara ẹni tí ó tẹ̀lé mi lójú ogun kò ní bá wa gba yìí oríire báwa la ṣẹ́gun tẹ̀síwájú. wa man lam yat'amhu fa innahu minni. ẹni yòówù bó gbẹ́sẹ̀ lè wó gbẹ́ tó
bá dé tí odò yẹn tí ò mú mi yẹn ẹni tí ó tẹ̀lé mi lójú ogun ni ẹni tá a jọ gba yìí ojú ogun ni. illa man iqtarafa ghurfatan biyadihi àyàfẹ́ ẹni tó bá mú ọwọ́ ẹ̀ tó fi bu díẹ̀ nínú omi yẹn tó mú díẹ̀ tó dẹ̀ gbọ́wọ́ kúrò. fashariba minhu illa qalil. Ọlọ́run nígbà tí wọ́n débi omi wà òǹgbẹ ti gbẹ wọ́n débi omi wà tó ń ti kìlọ̀ ẹ má mu omi àwọn kan máa gbẹnu sí ni wọ́n fọwọ́ mú gan ẹnu ni wọ́n dàdé odò wọ́n mu omi tí wọn ò lè dìde mọ́ lójú kan náà illa qalilan àfi díẹ̀ nínú wọn. àwọn wo làwọn díẹ̀ àwọn tí wọ́n mu díẹ̀ tí wọ́n sì ti gbẹnu kúrò àwọn tí wọ́n sẹ́lọ̀n díẹ̀ tí wọ́n tètè withdraw àwọn tí wọ́n sẹ́lọ̀n tí wọ́n tètè túbá lọ́dọ̀ Ọlọ́run. ìwọ wà lórí ẹsẹ̀ látijọ́ wọn ti bí ẹ o sì tètè kúrò òun retí pọ́lọ́run ó forí jẹ bọ́ ọba lọ dàgbà láyé tó ọba dàgbà ńkọ́ ọba ló pẹ́ láyé tó ọba pẹ́ láyé ńkọ́ iná dùnú balẹ̀ di ọjà ń ta kùtìbà. ìkúndàná nàṣíà lámúyà sàlọ́hù ìkúndàná nàṣíà lámúyà sàlọ́hù. àwọn ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ kọjá tó lé iná òkú dùnú balẹ̀ tí kọ́dàmú ta kùtìbà. ọba tó ní wá ti kọ gbogbo ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ sílẹ̀. ẹni tí kú wa Nàmúrúsù táráyé ń pè ní ànábì Musa Ọlọ́run mọ̀ ẹ́. ìkúndàná nàṣíà lámúyà sàlọ́hù. ọmọ ìyá mi má ṣe nǹkan mẹ́rin síwájú nǹkan mẹ́rin kó lè bá a mọ iye orí Ọlọ́run. má jẹun kó tó dìgbà tébi pa ẹ́ torí tó o bá jẹun nígbà tébi ò tí ì pa ẹ́ oúnjẹ ò ní dùn lẹ́nu ẹ̀. tó o bá dẹ̀ jẹun má jẹ àjẹjù tó o bá fẹ́ kẹ́mi rẹ̀ ogun. ẹlẹ́ẹ̀kejì ọmọ ìyá mi tóorun ọ̀bá tí kún ojú má sọ pé wàá sùn ìròkúrò lọ́ọ́ máa rò igi àjà lọ́ọ́ máa kà bọ́ ọ bá wo social media títí yóò padà sú ẹni. ó pè rẹ kọ ọmọ yẹn náà fìlà fọlọ nígbà tó rún ọwà tó rún ọba tí lóhùn dé má fọọsì oorun ò ní mọ iye oorun ò ní mọ bó ṣe dúpẹ́ fọlọ ń pọ fún ẹ lóorun sùn bó oorun bá dé ni kó o sùn ìgbà yẹn lóòótọ́ mọ iye oorun. ẹlẹ́ẹ̀kẹta níjọ́ tí ò bá tọrọ ò bá tí ì dayọ̀ mọ celebrate mà báyìí náà gàmdàtẹ àyìní wá tí bá a ti hà. yugayirullahu min hali lali. yugayirullahu min hali lali. ọ̀rọ̀ tí ò tí ì dayọ̀ tán má ṣe celebrate. mo wà lọ́dọ̀ ẹrú Ọlọ́run kan ara wọn tí Ọlọ́run gbé agbára Nàìjíríà lé lọ́wọ́ níbi ìjẹta kódà mo gbọ́ ohùn ọ̀gá àgbà ẹ̀jẹ̀ ń wí báwọn mo gbọ́ ohùn ọ̀gá àgbà ohun tí mo bá kú ń bẹ̀ ó tó kéèyàn ọmọ jó kéèyàn ọmọ pé ara lé pé ẹ máa retí Oríyọmí ńlé àmọ́ o ntí ọba tí ì dayọ̀ èèyàn gbọ́dọ̀ celebrate. mo pè ìyàwó Oríyọmí mo ní kó bẹ̀rù Ọlọ́run yẹn sọ̀rọ̀ torí mo mọ ntẹ́mi rí ń bẹ̀ àti ntí mo gbọ́. ó tó ń tẹ̀dá ó gbé microphone tí ó bọ́ sórí íńtánẹ̀tì ó pẹ́ yẹn yàn ẹ má wọrí ẹ má yọ̀ àmọ́ kò tí ì ṣe yọ̀ ntí ọba tí ì dayọ̀ má celebrate ẹ kọ́rọ̀ ó má padà sí ẹ lórí. mẹ́bẹ̀ iná gámúdọ̀tì àìní wá ti bá ti yá. Oríyọmí Hamzat ọba mi ò mú ẹ jáde nígbà tí ò ní pẹ́pẹ́pẹ́. ìlàlẹ̀ yugayirullahu min hali lali. ẹlẹ́ẹ̀kẹrin ntọ́ gbọ́dọ̀ ṣe kó tó tásìkò ó lè tó gbéyàwó. bíyàwó ọba tí tó fẹ́ má fẹ́ bọ́kọ ọba tí tó fẹ́ má fẹ́ ó ní ma yí Ọlọ́run mọ̀kìnní kan dájú ìyàwó tó sọ pé oríṣìí gbogbo ẹ̀ ọ̀fẹ́ túláàsì nǹkan mẹ́ta lobìnrin kì í gbàgbé láyé dèé mọ́wọ́ nǹkan mẹ́ta obìnrin kì í gbàgbé ẹ̀ obìnrin kì í rántí oore tó o bá ṣe fún o díẹ̀ nínú obìnrin ní máa rántí oore àná o àmọ́ o obìnrin kì í gbàgbé aburú tó o bá ṣe fún kò ní rántí oore àmọ́ kò ní gbàgbé aburú tó o ṣe fún. ẹlẹ́ẹ̀kejì obìnrin kì í gbàgbé oore tó ń ṣe fún wọ
tíjà bá dé tẹ́ bá ní òròjọ́ á rántí oore tó ṣe fún wọn àmọ́ kò ní rántí aburú tó ṣe fún wọn nínú ẹjọ́ tí wọ́n bá bi léèrè pé ó ṣe sọ báyìí yóò ní mo gbàgbé ni bó ló jẹ́ wọ́n lọ ṣe test lọ́sibítù wọ́n lọ́kọ rẹ̀ kọ́ ló lọ́mọ kí ló dé tọ̀rọ̀ yẹn mẹ́jọ yóò ní mo gbàgbé ni ẹ wo bí yẹn ṣe tóbi tó kò ní rántí yẹn àmọ́ yóò rántí ijọ́ tó yáwó lọ́wọ́ ẹ̀ tó dá padà. Obìnrin ò ní gbàgbé oore tó ṣe fún ọ obìnrin ò ní gbàgbé aburú tí wọ́n ṣe fún obìnrin ò wá ní gbàgbé ẹ̀san tó fẹ́ gbà. Ẹlẹ́ẹ̀kẹta obìnrin kì í gbàgbé ẹ̀san tó fẹ́ gbà obìnrin mi á máa gbẹ̀san lára ọkọ ẹ̀ nígbà tí wọ́n ti jọwọ́ 70-80 years yóò sọ sókòlòbò yóò divert àwọn ọmọ kúrò lọ́dọ̀ ẹ̀ yóò ní kọ́ ọmọ ráre ìgbà yẹn ni ọmọ á sọ̀tàn fáwọn ọmọ ẹ̀ pé ńgbà bàbá yín bẹ lọ́dọ̀ ọba yé jẹ́ ìró òdì mi mọ tàtẹ́ fi lọ sùkú kò ní rántí rere tọkùnrin yẹn ṣe fún mọ́ ló fi ń já sí pé má kàn jújù má sì slow jù torí tó bá tún slow jù lórí ètò ìgbéyàwó láyé ó pàdánù nǹkan mẹ́ta tóbìnrin bá pẹ́ jù kó tó lọ lé ọkọ ó lè má padà rọmọ bí o táìmù lọmọ bíbí kádàrá lówó kádàrá lọmọ kádàrá lọmọ àsìkò sáà lówó àsìkò lọmọ àsìkò lọmọ àsìkò sáà ní máa kà fúnímọ̀lé fúnímọ̀lé àmẹ́ni Ọlọ́run bá kádàrá máa kà náà mọ ọ̀nà tí ó gbadé ibẹ̀ yọlọ́run ṣe ọ̀nà tí ó gbadé ibẹ̀ yọlọ́run ṣe ọ̀nà tí ó gbadé ibẹ̀ yọlọ́run sí o ọ̀nà tí ó gbadé ibẹ̀ yọlọ́run ṣe ọ̀nà tí ó gbadé ibẹ̀ yọlọ́run ṣe. àsìkò tọkọ àtìyàwó lè enjoy ìbálòpọ̀ jù láàrin 20 years sí 45 ni àfàwọn ọkùnrin àtobìnrin kan tọ́lọ̀ ń bá bùn ní ẹ̀bùn special ni wọ́n máa ń lò wọ 70-80 ọmọ tó dáa jù tí jáde lára ọkùnrin àtobìnrin láàrin the age of 20 to 45 ni ẹbí àwọn onísáyẹ̀nsì léèrè àfàwọn kọ̀ọ̀kan tọ́lọ̀ ń bá ṣàánú lókù torí ń bẹ́nu ọmọ àbíkàyìn láyé tó jẹ́ pé at the age of 70 làwọn bàbá rẹ̀ bí ó sì tún lọ yanjú jù nú ọmọ àwọn kan bẹ bẹ́ẹ̀ láyé tó o bá pẹ́ jù kó o tó fọ́kọ fibroid ọgbà àyèbí tó yẹ kó yan wà operation ni wọ́n fi yọ fibroid gbogbo oògùn yòókù ń gbìyànjú ni ẹlẹ́ẹ̀kejì tó o bá pẹ́ jù tó o ti ń wọ 40 kó o tó lọ lé ọkọ fallopian tube ibi ẹyin ń gbà lè búlọ́ọ̀kù tí wọ́n bá sì tú operation burúkú ni wọ́n fi là ó di méjì tó o bá pẹ́ jù kó o tó lọ lé ọkọ ẹ́ẹ̀gì tó yẹ kó jáde tó dọmọ ẹ́ẹ̀gì yẹn lè ti weak wọ́n padà máa wá surrogate fún ọ ni tàbí ká máa ṣẹ̀ṣẹ̀ wá ẹ́ẹ̀gì mìíràn fún ọ tó bá lọ sí IVF kí ló fà ó ti pẹ́ jù lórí ìranù ó pẹ́ jù lórí rédèrèdè ó pẹ́ jù lórí jágbajàgba àdánwò padà bẹ́ẹ̀ dà ń bẹ̀ ni bẹ́ẹ̀ náà wá lọkùnrin tó o bá gbádùn díẹ̀ tó o bá ṣe bọ́ìsì díẹ̀ tètè padà wálé kó tó yíwọ́ wàláì tó o bá lọ kó àrùn gonorrhea tó bá ba gbogbo tí ń jẹ́ sperm lára rẹ̀ jẹ́ ó kàn ṣàdédé ní low sperm count ó ń tọ̀ ń wáyé asán nù ìwọ̀nba ni ò ṣe mọ́ ọlọ́run lòun ọ̀fẹ́ jìnnà sí bọ́ọ̀ bá wá jìnnà sí sẹ́wọ̀n bá tètè fi bímọ èyí tó dáa jù nínú sperm tó ń jáde lọ́dọ̀ àwọn lára ọkùnrin ẹbí àwọn onísáyẹ̀nsì léèrè láàrin 20 ọdún sí 45 sí 50 years ni lẹ́yìn 50 ọwọ́ ọlọ́run làwọn ọkùnrin kọ̀ọ̀kan wà tọ́lọ́run máa dá wọn lẹ́dà tó special ngbà wà ń bẹ kékeré mo mọ bàbá kan tó fẹ́ yàwó at the age of 85 ó sì tún lóyún ó tún bímọ kì í dẹ̀ sásìkò tóbìnrin ọmọ yàn lè kiri ètò ọlọ́run ni àmọ́ ṣe ń tó yẹ lásìkò má jẹ́ ó late tá máa ta bílẹ̀ àyà tí wàá ń ṣiṣẹ́ ń dá. bí umurika kọ́bùlà yóò ṣe wẹ́lẹ̀ jàmálò. bí umurika kọ́bùlà yóò ṣe wẹ́lẹ̀ jàmálò. tá máa ta enjoy yourself. bílẹ̀ àyà tí wàá ń ṣiṣẹ́ ń dá. lọ gbégbé sí ayọ̀ gbégbé sí ayé ìdùnnú. Enjoy yourself lásìkò tó yẹ kó enjoy. Má pẹ́ jù lórí ìranù. Bí
umurika qabla an yuswil jamalu. Enjoy ara rẹ, ojú tó gún régé lẹ́ni yóò padà ní rínkù, ojú àpadà súnjọ lọ́la. Àyàtọ̀ ga bí òkè so bí lónìí, bí gbà wọ́n deflate táyà ní ọ̀dà tó bá dọ̀la. Kódà láì tí ìbímọ, ìbàdí tó ń yí kiri bí ẹrù olè yóò padà deflate tí ò ní sí nǹkan kan bẹ̀ mọ́. Tí wàá gún rí pé àdánwò ni ti ń bẹ lẹ́yìn rẹ̀ yìí. Nígbà tá sọ́bà tó gbé kínní dúró bá ti wíìkì, ọ̀tàn àdánwò dé tàmọ́ta. Bílí ẹyẹ ti wà yín sísẹ̀ ìdá. Tọ́ba jọkùnrin tètè ló fi bímọ tọ́ba Bí jọkùnrin. umurika qabla an yuswil jamalu. Bí umurika qabla an yuswil jamalu. Tọ́ba jọkùnrin tètè ló lọ́nà tó gbàdá. Tọ́ba jí láàárọ̀, òun ní jí ẹ káàárọ̀ tí ó dìde lábẹ́ ṣòkòtò láàárọ̀ kùtù àì. Ìgbà kan bẹ tó jẹ́ pé wọ́n lọ́mọ jì. Ó jí ọmọ sọrí nù ní bí orí àbíkú. Bó làgbo bó lo gbogbo ẹ̀yọ́ sọrí nù ní. Kó tó dìgbà yẹn tà máa tán. Bílí ẹyẹ ti wà yín sísẹ̀ ìdá. Bí umurika qabla an yuswil jamalu. Bí umurika qabla an yuswil jamalu. Tètè ló kó tó di pé ẹwà ojú rẹ̀ ọ̀sán dànù. Obìnrin méjì ló ṣòro fẹ́. Má pẹ́ lórí ìranù. Tó o bá fẹ́ káyè rí ọ kọ́ra búṣú. Obìnrin tó ti bọ́mọ yahoo sáyé rí. Gbogbo kò sí iye tọ́jọ́ ọmọ yahoo lójú láti ná fún. Wọ́n jọ ṣe 3 sọ́ọ̀mù 40 sọ́ọ̀mù kò sí èyí tí wọ́n jọ ṣe rí. Bí ṣe ń gbé lọ Dubai ní ń gbé lọ Amẹ́ríkà. Owó tí bàbá rẹ̀ ọ̀nà rí iná fún. Ìjókòó ẹ̀ kan wọ́n blow 2 million 5 million. Ọmọ yahoo yóò sì ní fẹ́. Bàbá aláyé yìí ò ní fẹ́. Tó bá wá padà lọ márì tó lọ fọ́kọ, ọkọ ní gba 100,000 naira lóṣù yìí. Ìyàwó lẹ́nu sì ti fẹ́ nìdí ti fẹ́ yìí. Bó ló ṣe fẹ́ manage ara wọn tí wọ́n fi jọ pẹ́. Kì í ṣe pé wọ́n lè pẹ́ lọ́dọ̀ ara wọn ó tú kankan yìí. Torí àgbàdà sóko àárọ̀. Ẹlẹ́ẹ̀kejì lóbìnrin tó ti tọ́ oríṣiríṣi rẹ̀ wò. Ó tọ́ gígùn wò, ó tọ́ ṣọ́ọ̀tì wò, ó tọ́ fáàtì wò, ó tọ́ kọ́ọ̀fù wò, ó tọ́ sírètì wò. Gbogbo ẹ̀ ló ti tọ́ wò. Ọkùnrin márùn-ún ò tó panu lójúmọ́. Ìwọ yìí kan tó gbálẹ̀ yìí, ìwọ kan bí ẹ̀fọn yìí. Lẹ́wọ́n á lérò pé wọ́n lọ tẹ́ lọ́rùn. Ọkàn parẹ́ dànù. Ọkàn lògùn alẹ́ lò. Wàláhì tó bá kú. Ibi sàárè rẹ lọkùnrin mi ò ti tún tó ṣe. Tàmátà. Bílí ẹyẹ ti wà yín sísẹ̀ ìdá. Bí umurika qabla an yuswil jamalu. Bí umurika qabla an yuswil jamalu. Lílọ bíbọ̀. Àìpẹ́ lójú kan lòṣùpá fi ní iyì kárí ayé. Ọ̀rẹ́ mi dákun má ṣe pẹ́ lórí kọ̀ǹdíṣàn kan. Má ṣe pẹ́ lórí kọ̀ǹdíṣàn kan. Má ṣe pẹ́ lórí kọ̀ǹdíṣàn kan o. Má ṣe pẹ́ lórí kọ̀ǹdíṣàn kan. Má ṣe pẹ́ lórí kọ̀ǹdíṣàn kan. Tó bá fẹ́ pẹ́ lórí kankan, pẹ́ lórí ẹ̀sìn Ọlọ́run. Pẹ́ lórí iṣẹ́ rere, ìyẹn ní í pọ̀ jù. Iṣẹ́ rere kì í pọ̀, ẹ̀sìn Ọlọ́run kì í pọ̀. Bẹ́sìn Ọlọ́run náà bá dé level kan, wọ́n sọ fún ọ pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ má parẹ́ o, Ọlọ́run ò lè tó báyìí. Àmọ́ pẹ́ lórí iṣẹ́ rere. Iṣẹ́ rere kì í pọ̀ jù fẹ́ dà. A ti wá wọ ọdún 2025. Ọmọ ìyá mi inú ọdún tá a wà yìí, lógo ọdún tá a wà yìí ni pé ẹni tó bá fẹ́ràn rẹ ni ó fẹ́ràn. Mo ti parí tọ́pìkì yẹn. Ẹni ó bá fẹ́ràn ẹni ó fẹ́ràn. Day for who, day for you. Ẹni ó bá fẹ́ràn ìwọ náà fẹ́ràn ẹ̀. Ẹni ó bá lóun ò fẹ́ràn ìwọ náà kájúlẹ̀. Ṣé dandan ni kó máa tira ẹ̀ máa yàn lọ́rùn kiri? Wọ́n fojú sọ, wọ́n fẹnu sọ. Ọ̀sán ṣe chief. Ọlọ́mọdé wọn fi ọ̀sọ̀ owó kàn. Ibi abíní là bá máa gbé. Ibi afẹ́ ní lójú. Ibi abíní là bá máa gbé. Ibi afẹ́ ní lójú. Bílẹ̀ tí a bá ti bí ẹ, wọn ò fẹ́ràn rẹ ń bẹ̀. Lọ́ọ̀bù mi tí a ti bí ẹ. Àjùmọ̀bí ọ̀kan tàánú.
ẹni Ọlọ́run bá rán sí ni ní ṣe ni lóore làbá máa gbé ibi afẹ́ ní lójú o. ó ń pariwo family orí tiẹ̀ rò ọmọ pẹ́ ni ó bá lówó lọ tó láṣeyọrí ní family rántí ẹ̀ kódà bó wọn rántí family àwọn rántí para wa ni lọ struggle lọ gbìyànjú yé fìdí palẹ̀ lágbóolé plot kan plot bàbá ilẹ̀ bàbá mi ni mo jogún bá ni ẹni tí ó bá gbalẹ̀ yọ pound and wàláhì wọ́n pa wa yóò sì continue níbi ilẹ̀ tẹ́rẹ̀ẹ́rẹ́ lọ́nù gbó ó ṣe fi plot kan yẹn lẹ̀ fún wọn kọ́ lọ dàlú tẹ̀ sínú gbó nígbà orí bá dé bó bá gba plot kan orí ìdọ̀bálẹ̀ ni wọ́n wà wájú rẹ̀ tí wọ́n ti dà padà fún àmọ́ ò níga ò nígo ó struggle láti jẹ́ nǹkan ọwọ́ adúró ń bi pé tí wọ́n bá pa ọ́ náà ni wọ́n pa ọ́ ayé ó continue wọ́n bá lọ wọ́n bá dájọ́ wọn dọjọ́ gbèǹde kìyàmọ̀ ṣé dandan ni kó waste ẹ̀mí ara ẹ̀ ni. ọmọ ìyá mi tó bá ń bẹ nú ẹbí tó bá ń bẹ nú group tó bá ń bẹ nú ara máa tẹ̀sí ara ẹ̀ wò lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹni ó bá fẹ́ràn rẹ ni ó fẹ́ràn bẹ́ẹ̀ ni ó bá fẹ́ràn ẹ̀sùn ẹ̀yìn fún ọ ń bẹ nú WhatsApp group wọ́n ń pè ọ́ ní nǹkan ìwọ dọ́gbọ́n delete ara ẹ̀ kó ń bẹ̀ delete ara ẹ̀ kó ní WhatsApp group yẹn kọ̀ wá wò njọ́ méjì njọ́ mẹ́ta tẹ́nìkan kan ọba béèrè ẹ̀ mọ́ padà bẹ̀ mọ́ tọ́ ọba wúlò tọ́ ọba pàtàkì ni bọ́ ọba delete ara ẹ̀ kò lè tójọ́ kẹta tí wọ́n fi máa béèrè pé kí ló dé tí Mr. alágbájá delete ara ẹ̀ ọ̀ ń bẹ nú ilé ọ̀ ń bẹ ládùúgbò ọ̀sá kú òlé lójijì oṣù kan ẹnìkan kan ọmọ pé ó kú òlé má gbàdúgbò mọ́ kódà bó ṣe lé bàbá ẹ̀ wá bomi tọ́ ọmọ lọ gbé kò sẹ́ni tí ò wúlò àkísà gan máa wúlò njọ abáfẹ́ nu bàtà ìwọ ni kò mọ yí ara rẹ ibi abíní làbá máa gbé ibi afẹ́ ní lójú o ibi abíní làbá máa gbé ibi afẹ́ ní lójú o. Ànábì rán ọ̀kan nínú àwọn sàhábà sallallahu alaihi wasallam Udhaifa aláṣírí Ànábì ránṣẹ́ ọmọ ìyá mi mo padà síbi tọ́pìkì tá a ti ń bọ̀ Ànábì ránṣẹ́ pé àwọn èèyàn kan fẹ́ bá wa jagun ìyá wa náà ti kú nílùú Medina akámpù síbi kan agbúrò pé wọ́n ń bọ̀ làwa náà fi jáde kán mọ́ka àmọ́lé òtútù yìí pọ̀ èwo nínú ẹ̀yin sàhábà ni ó lọ tí ó lọ ṣe alamí wá fún mi lọ mọ tí ń ṣẹlẹ̀ ní kámpù wọn mọ́ mọ àwọn ará Kùráìṣì pé wọ́n lẹ́mìí òtútù láti àná wọ́n ti mọ wọ́n náà ti sá padà ẹnìkan wá lọ wò wọ́n fún mi Ànábì wá ronú ta ló smart ta ni kì í pẹ́ di ọ̀rọ̀ tí ó lọ kíá tí ó bọ̀ wéré tí ò ní waste time débi pé wọ́n fi ka mọ́ Ànábì wá ní kum ya Udhaifa fati min qawmi fati lana khabaru qawmi ìrántí ìbára tá Ànábì ló ìrántí àdìsí yẹn dáadáa kum ya Udhaifa dídé ìrẹ́ Udhaifa lọ mú khabaru wá lọ mú information wá fún wa nípa àwọn ará Quraish. Udhaifa bá dìde ó fẹ́ máa lọ Ànábì wá pé Ànábì ní wa la tadaru alayya tó bá débẹ̀ ṣe kankan má late má waste time má dẹ̀ ṣe nǹkan tí ó tún wá create enmity fẹ́mi àtàwọn ará mi o má ṣe nǹkan tá a fi dọ̀tá o kèfèrí ni wọ́n lóòótọ́ bẹ̀tì rántí pé family mi ni wọ́n o wọn ò bá mi kírun lóòótọ́ rántí pé family mi ni wọ́n o fala tadaru alayya má dá ọ̀tá lẹ̀ láàrin wa o má ṣe ní tí ó tún mú wọn wá dọ̀tá mi o bí wọ́n ṣe jẹ́ kèfèrí tó Ànábì ó sọ pé lọ́ọ̀bẹ̀ kọ́ lọ́dàbẹ̀rú bọ́ bá lè dìjà kó dìjà Ànábì tó maintain relationship òun àtàwọn kèfèrí ilẹ̀ Mẹ́kà pé bí ó bá bàjẹ́ kò ní jọ́wọ́ òun Udhaifa wá lọ nígbà tó débẹ̀ ó rí ẹni tó jẹ́ olórí ogun àwọn Kùráìṣì tó kọ̀yìn tó rálẹ̀ ló fi débẹ̀ ó ní tó ń bá fa ọfà yẹ kan náà ni wọn ọba pa Abu Sufyan ìjọ yẹn ló wọn ọba rí pa òun wá rántí ta Ànábì sọ pé wala tadaru alayya torí tó ń bá ta ọfà wọn trace bí ọfà yẹn ti wá wọn á dá ọfà yẹn mọ̀ pọ̀ fún àwọn mùsùlùmí ni wọn á wá padà lọ tún ogun yẹn múra wọn wá gbogbo ọ̀nà kí wọ́n sì finish Ànábì Ànábì ò dẹ̀ fẹ́ kẹ́bí rẹ̀ bàjẹ́ nítorí ọ̀rọ̀ ẹ̀sìn ibi tí mo ń lọ nù Ànábì ò fẹ́ kẹ́bí ò kí ìlú òun ó bàjẹ́ nítorí ọ̀rọ̀ ẹ̀sìn fala tadaru alayya kódà níjọ́ tí Ànábì wọlé ní amul Fatih Abbas tó gbé fúláàjì Islam dání
ó pàdé àwọn kèfèrí lọ́nà ó ní al-yawma yawmal malhama ó ní ọjọ́ tẹ́jẹ̀ ọmọ sàn bala gbogbo ẹ̀yin kèfèrí tẹ́ ẹjọ́ ta Nábì Abu Sufyan bá Nábì ṣé wọ́n lo wí bẹ́ẹ̀ tó fẹ́ pa àwọn ìran rẹ̀ nítorí ẹ̀sìn Ànábì ní kadhaba Sa'd yọ̀rọ̀ Sa'd pa o al-yawma yawmal malhama ọjọ́ tá ṣàánú ara wa lélẹ̀ yàtí mùsùlùmí àtẹlẹ́sìn mi tí ṣe mùsùlùmí ọjọ́ àní lọ́jọ́ òní ọjọ́ tá gbé Káàbà ga lónìí ẹ̀wọ̀n tá Nábì sọ ọ̀rọ̀ yẹn ló wá ń wìn ní sùúlù majority àwọn kèfèrí ọjọ́ ń fa Nábì ẹ̀yin àfa ayé òde òní ọjọ́ wo la tó fẹ́ jà Nábì ọjọ́ wo la tó fẹ́ ṣiṣẹ́ rẹ̀ tàmátà bí àyà tí wọ́n ń ṣiṣẹ́ dá bí umurika qabla yusiwili jamalu. ọ̀kan nínú àwọn fáǹsì Akeugba Gold tí ń bẹ ní Houston, Texas Alhaji mi Sakirudeen Agunbíadé tí ń sọjọ́ bí mo fi ọlá Ọlọ́run bí Ọlọ́run fún ẹ ẹ̀mí rẹ̀ ó gùn láyé Àmín. gbogbo ń tẹ́dà fi ráyé ṣe Sakirudeen Agunbíadé Ọlọ́run ò kó bá mi ṣe fún ẹ Àmín. àtiwọ́ àti ìyàwó rẹ̀ Alájà Táíwò Agunbíadé Ọlọ́run ò kó bá mi pé oore fún ẹ̀yin méjèèjì àríra rí àmọ́ ọ̀kan nínú àwọn fáǹsì mi lórí wáàsí ni mo bí Ọlọ́run fún ẹ ká dúpẹ́ fún Olúwa ọba tọ́pẹ́ yẹ tó kà ẹ́kẹ́ ní tó ń sọjọ́ bí tó kà ẹ́kẹ́ ní tó ń sọjọ́ bí ẹ̀mí rẹ̀ àgùn wà rówó sáyé. Àmín. Adúpẹ́ f'Olúwa ọba tọ́pẹ́ yẹ tó ka ẹ̀mẹ́ni tó ń sọjọ́ bí ẹ̀mí rẹ̀ àgùn wà rówó sáyé. ẹ̀mí rẹ̀ àgùn wà rówó sáyé. ẹ̀mí rẹ̀ àgùn wà rówó sáyé. ọmọ bàbá owó tútù lébùté mẹ́ta lẹ́kọ̀ọ́. tọ́pẹ́ yẹ tó ka ẹ̀mẹ́ni tó ń sọjọ́ ìbí ẹ̀mí rẹ̀ àgùn wà rówó sáyé. bàbá tó bí Sakiru Agunbíadé ní Houston, Texas bàbá owó tútù lébùté mẹ́ta Ọlọ́run kó bá ní pẹ̀lú wọn. gbogbo àwọn ẹbí gbogbo ara Sakiru Junior Sadiat Halima Samsudeen ọmọ Ìjẹ̀rò Èkìtì àti gbogbo àwọn tó kù Ọlọ́run bá mi pẹ̀lú yín. Àmín. ní wálé lọ́wọ́ òfo lábàríkà Al-Qur'an lábàríkà Al-Qur'an. Sakiru Agunbíadé àlóore tó kọ́ fojú kan kó má parẹ́. Kó má parẹ́. èyí tó bá fọwọ́ ọba kọ́mọdòfo. èyí tí ń bọ̀ lọ́nà tó ń retí ọba Ọlọ́run máa fàwé ẹ̀yà. Àmín o ọba Ọlọ́run máa fàwé ẹ̀yà. ọba Ọlọ́run máa fàwé ẹ̀yà o. ọba Ọlọ́run máa fàwé ẹ̀yà o. ọba Ọlọ́run máa fàwé ẹ̀yà. ọmọ bàbá owó tútù lébùté mẹ́ta happy birthday to you. Allah. Happy birthday to you. Allah. We wish you many happy returns. Happy birthday to you, Allah. Happy birthday to you. Happy birthday to you. We wish you many happy returns. Ẹni fẹ́ràn lé ẹni fẹ́ràn lé ẹ bá lè ṣe Akeugba Gold dòwò pọ̀. Anílẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá. Acres of land, thousands. Ìbàdàn Lagos Expressway, Ìbàdàn Sẹ́yìn Road. Iye éka tó bá fẹ́ kódà bó fẹ́ 1,000 acre, bó fẹ́ 100, bó fẹ́ 50, bó fẹ́ 20. Ayé ń bẹ. Tọ̀nà Sẹ́yìn ni buy 1 acre get 1 acre free. Bó bá ti ra éka kan, a sì tún bọ̀ ọ́ lé éka kan sí. Tọ̀nà Sẹ́yìn nìyẹn. Tọ̀nà Èkó sí Ìbàdàn. Oríṣi mẹ́ta nílẹ̀ tá a ní ń bẹ. A ti ṣe advert yẹ. Ó wà fún company, èyí tó wà fún family ń bẹ. Ẹ bá wa rà. Ájì 2025 ẹ tẹ̀lé lé sí Akeugba Gold. Àwọn èèyàn ti sanwó rẹpẹtẹ. Ọlọ́run ó ṣe ájì náà ní rọrùn. Ẹ wá rí umura Ramadan. Ẹ sanwó sí ilé iṣẹ́ wa. Gbogbo ẹni tí ó bá tẹ̀lé wa lọ ẹ tètè gbìyànjú ká ẹ gba visa Ramadan nínú January yìí síbẹ̀rẹ̀ December ìbẹ̀rẹ̀ February. Ó ṣeé ṣe kán má release visa umura Ramadan mọ́ o. Ẹ tètè gba umura ló fi yẹ kéèyàn wà courteous kó tó ra ticket. Ó ṣeé ṣe kó dàbí tèsín o. Kódà mo ní visa UK mo ní visa US ó lè má ràn tọdún yìí o. Òfófó ni mo ṣeun
Ọlọ́run ṣe ń rọrùn fún wa ẹ mọ ọmọ yín wálé ẹ̀kọ́ wa Royal Group of School àti ilé kéwu wa àwọn ọmọ náà lálùbáríkà ẹni wọ́pọ̀ ẹni wáyà ẹ text message tàbí kẹ́ lo WhatsApp number yẹn 0057 81 81 80 pẹ̀lú ògo Ọlọ́run á tún pàdé lọ́la péèjì tá a lò lẹ́ni náà látún lò á promote òun náà fúngbà díẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ẹ̀ ẹ bá wa join péèjì yẹn kẹ́ ẹ bá wa follow ẹ like ẹ comment Ọlọ́run fẹ́ràn ẹ̀yin náà á gé gbogbo fídíò yá á máa gé sórí main page wa àmọ́ péèjì tá a mention yẹn eléyìí tí ó jẹ́ ti Taofik Akeugba Gold Sheikh Taofik Akeugba Gold òun ni kẹ́ ẹ bá wa follow ẹ̀rí tí mo wọ agbádá green níbẹ̀ báyìí òun ni kẹ́ ẹ bá wa follow Ọlọ́run sẹ́yìn náà lẹ́sàn dáadáa eléyìí tó jẹ́ main page wa Akeugba Gold Taofik lòun àmẹ́lẹ̀ Sheikh Taofik ló síwájú tiẹ̀ Akeugba Gold tẹ̀lé ẹ lọ bá wa follow ẹ̀ afẹ́ lòun náà fọjọ́ díẹ̀ àìbámọ̀ torí ijó àwọn aláburú ká máa prepare sílẹ̀ 0057818180 subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin.